سيدنا محمد صلى الله عليه وسلم عدد ما فيه علم الله صلاة دائمة بدوام ملك الله الواحد القهار لا إله إلا الله تقدست أسماؤك الله لا إله إلا الله تنزعت صفاتك الله لا إله إلا الله تعصمت أفعالك الله لا إله إلا الله دامت قدرتك لا إله إلا الله دامت سلطانك لا إله إلا الله تعالى كبرياؤك لا إله إلا الله جل جلالك والمولى وما مولى سواه yóò bá máa nítorí bá balẹ̀ yóò kó nǹkan ọ̀rọ̀ tó dáa nítorí nítumọ̀ àwọn bí òkú gbẹran yóò sì kórè pẹ̀. وما مولى سواه àwọn ètò dáa jù ní wípé agbérin náà ò lè balẹ̀ kọ́ mọ́ rí nǹkan gbé àmọ́ gbogbo ń tágbérin bá gbé ìwọ ló rí náà rí kó wúlò mú lọ láàbù ọmọ pé ń tọ́ dáa ló gbé. والمولى وما مولى سواه àwọn tí wọ́n fẹ́ ń jókòó yìí báyọ̀ kí kàrámọ̀ tóbi tó àwọn tó pè síbi tóbi jù jókòó yìí lọ bí wọn ò bá jò ń lọ. torí èyàn ò lè pọ̀ tóbi báyìí káwọn rẹ̀ ni tí kò ju kàrámọ̀ lọ nínú wọn bí gbogbo èèyàn bá ṣe jù lọ àwọn tó fún ní tí fi ń sáyé sí wọn kún jù lọ. الله أكبر له àwọn ẹ̀kọ́ tóbi jù lọ́wọ́ kí wọ́n para rẹ̀. ẹni wípé tòwé bá wọn wájú àbágbà mọ́lẹ́gbẹ́ odidi ayé kan tí wọ́n ń pè láyé náà lẹ́ni ọlọ́run kó ń tọ́ dáa tì àtẹnitọ́ tó mú un tí ọ̀dà dọ́dọ̀ rẹ̀ tó náà padà dáa bí òsì ẹ̀dá tó bẹ́ ti rò lé wọn. torí náà bá ní gbogbo nǹkan ló lè wò mo ní gbogbo ẹni ó lè wo nǹkan náà rí nǹkan míì náà wò gbogbo orí fífọ́ kan paracetamol lè lé lọ ìgbà yóò rí ìlú èèyàn. àwọn àgbà mọ́lẹ́gbẹ́ الله ورآه ẹ̀yin náà lọ̀rọ̀ tí gbogbo ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ ń bí ọ sọ tí wọ́n fi sọ pé ọ káre ẹ̀yin náà ni ò ní sínú ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n fi ní kíní ń wí. الله mo lọ gọ̀ ìwọ kọ́ lọ mọ̀ ọ̀rọ̀ sọ jù ojú àwọn tó fẹ́ràn rẹ̀ ló fi sọ ni ló fi sọ pé wọ́n ló dáa jù. ìjọ tó o bá sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn tí ò ní ibi tó o fẹ́ sọ ọmọ pé bó ṣe dáa tó náà ló ṣe kéré tó. àbágbà mọ́lẹ́gbẹ́ àti gbó wa àti kúnlẹ̀ wa àtọ̀rọ̀ wa kò sí ètò tó bẹ́ẹ̀ ti níwájú ọlọ́run àfi bẹ́ẹ̀ ti níwájú ọlọ́run kì í ọlọ́run mọ́ṣáà bá wa kì í. آمين ó kí ẹ wá òjìbára الله ورآه búlíbúlù sàmà ọlọ́run mọ́ṣáà bá wa kì í. mo tún padà bọ̀ wá آمين sórí kíkì yín pẹ̀lú ọ̀rẹ́ mi sí rùsẹ́ẹ̀ ń bọ̀ wá fi wọ́n kì í lódìdí. gbogbo àwọn àbá wa yìí ẹni tí ọba tóbi láti ilé ò lè wá láti kò lè wá jòkó yìí yóò kàn sọ ẹni ẹ bá fún ní máìkì tó lórí ibú ni. àmọ́ ẹni ọba tóbi láti inú yàrá rẹ̀ bọ́bá wá sí jòkó yìí kò ní banújẹ́ délé mo ní wọn ò fàbùkù kàn yéé pọ́n fàbùkù kàn torí pé ò tóbi láti ilé ló fi wò pálábùkù ni ọ́. tọ́lá yẹ kó o tóbi láti ilé ọmọ pé wọ́n tú ọ̀sága wájú yìí ó tún sunkún kọ̀dá kọ mi ó tóbi náà ni. سلامه طيبه أرجو بهجو èyí pago ó fi agbo tó tó báyìí àga òtó oníwọ̀n ọ̀rẹ́tì rẹ̀ gbogbo ẹni tí mẹ́mí náà lójú lọ. gbogbo àwọn bàbá yìí kó pàgbọ́ àwọn bàbá wa yìí ńlò òkè àwọn kálá fẹ́ bẹ̀rẹ̀ ó kọ gbàtẹ́yìn ọbẹ̀ ká one to three lórí 100 ọjọ́ ti lọ. ọlọ́run mọ́sà bá wa kì í. àkì í púpọ̀ àmọ́ kì í mo kí ọ̀rẹ́ mi àmì ọlọ́run látọ̀yọ́ àbá wa ìdílé kùnú àbá sàrùmí olóyin alájí àwúyé gbogbo àwọn èèyàn wa àwọn aláwọ̀dù wa mo kì í púpọ̀ kì í púpọ̀. téèyàn bá wọ agbo yìí ẹni tọ́lọ́run bá ṣe fún tí kò bá dá ọlọ́run mọ̀ dáadáa ó súnmọ́ kó náà mọ àwọn pèmí náà ti tóbi ṣùgbọ́n fọ́ọ̀kà kó lè azeem azim gbogbo tó tóbi pátápátá lónà tó máa rí tó tóbi jùlọ. torí n tó fi mọ̀ pé gbogbo ohun tó tóbi ní máa rí n tó tóbi jùlọ torí pé ọ̀nà ò tí ì tóbi ni
wá jẹ́ fún ọ nílẹ̀ jíìtì kan má ṣàdúrà ọlọ́ǹgẹ̀ ìmọ̀ èèyàn gidi mọ́ ìmọ̀ èèyàn gidi ò lè má gbókún tó báyìí ìjẹ́ èèyàn gidi nínú ayé èèyàn ló lè má gbókún tó yìí. Allahu akbar. ìmọ̀ èèyàn gidi kò lè mú agbókún tó báyìí àmọ́ tí yẹn bá jẹ́ gidi nínú ayé rẹ̀ gbogbo ibi tó bá dé wálé òfin ìmọ̀lá rúmùtàlìmọ̀láhà alàlítàfì ọba wà nínú àjàalẹ̀ wàláhì wọ́n wọ̀ débẹ̀ àmọ́ mo fẹ́ mọ̀yàn gidi ó lè mọ Ọbásanjọ́ tó nira kẹ̀kẹ́ èyàn lè mọ Tinubu tí ò ní nílé lórí àmọ́ tí yẹn bá jẹ́ gidi wàlẹ́ ẹ̀kọ́ wà nù lẹ̀ Tinubu ọ̀wà kan ìjẹ́ gidi kàrámà ló sún adébí kése nítorí pọ́ mọ̀yàn gidi o àwọn ọ̀rọ̀ òde wọ́ èmi o ìsọ̀lẹ́kọ̀ọ́ nínú ìlú tèmi náà wà òkè níní wọ́n tó bá sì kọ́rẹ́ǹtì ló lọ́ mọ̀ wá o ló fóun gidi ni tó o bá lo fóun gidi tó o sì rówó ra dátà ọmọ pọ́kùnrin náà kàn ń bẹ tó ń pè lọ́la babaláwo nígun àwọn tí yẹn bá jẹ́ gidi nínú ayé èèyàn ayé ògùn àwọ̀ náà kàn ìtọ́fí ń dẹ̀yàn gidi ni ọwọ́ rọra sa yáwà dúdú mọ níwọ̀n wọ́n lè fẹ́ràn rẹ̀ tán ní fowó bọ́ sí é rọra sa wà dúdú mọ níwọ̀n wá gidi táwọn èèyàn máa wá kàn nínú ayé èèyàn wá kàn tó o bá ti wá kàn tọ́wọ́ rẹ bá ti tẹ̀ gbogbo ẹni ó dá nínú ayé ni ó fẹ́ bọ́ sí kódà ẹni tí ò ní jèrè rẹ yọ̀ wọ̀ kàn gbogbo ẹni tí ń wá dún àfa àkànní jèrè wọn ẹlòmíín wá sọ́dọ̀ àwọn àfa bàbá àgbà mọ́lẹ́gbẹ́ ẹlòmíín wá sọ́dọ̀ àwọn àfa wa láì bùkátà yóò bí yá kò sì lè yọkọ wọn kó nu ọkọ rẹ̀ sábà tó ní tanisẹ́wù rẹ̀ náà ni ó tún dákọ tọ́lá mọ̀ wípé tó ń bẹ ti yọkọ wọn kó nu ọkọ òun ayé òní pé òní gidi mọ́ gbogbo ẹni tá ń sùn tí tá ń tẹ̀lé káàkiri gbogbo ẹni tí ń tẹ̀lé kì í tí ń ṣe bàbá à ń gbádùn yín bùkátà àwọn òbí yá o ṣùgbọ́n wọ́n mọ̀ pé èèyàn gidi ni inú ẹni tán lè rí mọ́ wa lọ́wọ́ ṣé ó kàrámà mo kí gidi ara yín ọlọ́run ò ní bàjẹ́ ọlọ́run tó jẹ́ ọmọ dá sí i ọ̀rọ̀ tó nǹkan àmẹ́mi ọ̀sọ̀ nǹkan kan wọ́n ní tàbá dálí kìhámà àwa gba ọmọlẹ́gbẹ́ ìrun nìkan lọ́wọ́ kọ̀ọ̀kan wọn wáyé ọjà àti tí ìrun yẹn bá fi lè balance dandan ọ wà lìjẹ́ náà ọkàn lè kọ́ lọ ṣe sẹ́ẹ̀lì inú náà àmọ́ dandan ọ wà lìjẹ́ náà àmọ́ tó bá fi lè wọ́n ìrun yẹn wò tí o bá fi lè tẹ̀sùn wọn gbogbo ń tọ́ ọba yóò ṣe ó ti di àbáhàn màṣúra ẹ wo bí mo ṣe lágbára tó wọ́n sọ pé dandan tí yẹn bá gbààwẹ̀ bí ọba ṣe ẹ̀ ní jèrè wájú ọlọ́run sọ pé mi ní ń sẹ̀sán àwẹ̀ mo torí àwẹ̀ ń sọ de lérè téèyàn bá kápá ṣàkátọ́ bá yọ kódà bí ò ní jèrè ọlọ́run wọlé ẹni ṣàká rẹ̀ yọ kúrò nínú ebi ọ̀nà jèrè àwọn méje tọ́jú ogun ẹsẹ̀ tóun bí irun ṣe lágbára tóun nǹkan ẹyọ kan ń bẹ tó lè sọ ọ̀yàn dẹni tí irun yóò tóbi lọ́dọ̀ ọlọ́run tí ó sì ní wà lìjẹ́ náà. nǹkan ẹyọ kan iná lèmi fẹ́ dákọ tó o bá ti wá nílà kò lóògùn bọ́ ọ bá jẹ́yàn nínú ayé bí wọ́n ọba yẹpẹrẹ ọmọ rẹ̀ yẹpẹrẹ. nǹkan ẹyọ kan yìí bọ́ ọ bá jẹ́yàn nínú ayé tó jálá pọ́nlé bọ́ ọ bá kábùkù ọmọ rẹ̀ kábùkù. nǹkan ẹyọ kan yìí báyọ̀ wù kó lówó tó nínú ayé bí wọ́n ọba tó sì tó ní òní kántọ́mọ rẹ̀ ṣayé nǹkan ẹyọ kan sí ni. kò sí ń dáadáa tíyẹn lé ní àwọn àgbòjì bára wà láì yọ sọ̀yàn dẹni tí ò ní jèrè dáadáa nǹkan ẹyọ kan yìí. gbogbo nǹkan ẹyọ kan yìí tá a wá ń wò ìlọ́lọ́run ń jù sínú ayé ẹlòmíì ní ọmọ bí ó ti lè kú ò ló fi dẹ́ni ẹ̀yìn. oníwọ̀n náà ní ìtàn lè fi pè ọ́ ní pàtàkì láwùjọ ní ti ń bẹ lára rẹ̀ yìí náà lọ́sọ̀ọ́ dẹni àbùkù. Allahu akbar. alọ́lọ́run dásáyé tí ò ní tó fi ju ẹnì kejì rẹ̀ lọ ìbáwọn ìjura wa lọ ni. mo ní kádàrá ló bí ọ pọ́lítì ara rẹ̀ ojú ti a lọ. àmọ́ kádàrá ló bí ọ ẹni ọba sì ti máa ń tán pè ní kádàrá ò ní kú ní ìbànújẹ́. òní kú ní ìbànújẹ́ ìtàn pè ní kádàrá ni tí wọn ò sojú èèyàn kọ kódà wọn ò sojú bàbá èèyàn kọ wọn ò sojú yìí èèyàn kọ agbára bàbá àti ìyá kan lè yí padà kọ́mọ tó dáyé tí ọba fi yí padà tẹ dáyé yóò ṣe nínú ẹ̀ ní kò lè rí yí tán. àbẹ̀wò láwọn tara wa ntọ́lọ́ ńlọ́mọ lò lọ lóhùn nítorí mọ́ ọlọ́run tó fi sọ sàásùdé èèyàn tó fi sọ sàásùdé èèyàn àṣọ èèyàn tàlìkí àmọ́ láyé tọ́lọ̀ ń fi pé lápèyẹ ṣe ni wọ́n wà sọ pé tẹ̀sùbọ́ ọwọ́ rẹ lọ́sọ̀ọ́ dé èèyàn kádàrá ni àlùjánnà ní ẹ̀san tẹ̀sùbá
Allahu akbar. àlìjẹ́nà ọ̀tọ̀ ní ìpayà ọgbọ́n mi yé ọ̀tọ̀ ní ìpayà ọ̀tọ̀ lébi èyàn lè máa sa tẹ̀sùbà débi ọmọ pa ṣùgbọ́n èyàn ní tẹ̀sùbà débi kó nípayà èyàn ní sa tẹ̀sùbà èyàn ní súnmọ́ Ọlọ́run kó jẹ́ àfa kí ìpayà wà nínú ayé ẹ̀ àmọ́ olè ní tẹ̀sùbà sísè Ibrahim lọ́dẹ́bí ọ̀pọ̀ bọ́ọ̀ bá kọ orí ebi látọ̀dọ̀ Ọlọ́run. Allahu akbar. àwọn tí bẹ́ẹ̀ ni pé olè ní tẹ̀sùbà débi pọ́n kó tó pọ̀ mọ́ ẹ. Ọ̀kan. gbogbo ẹni tó orí tó dé èèyàn pátápátá láwùjọ yẹn ẹni tí wọ́n rà fún lọ́pọ̀ jù èèyàn ń ṣiṣẹ́ ìdè èèyàn fún èèyàn lọ́mọ tí ò ti wọ 25 years tí ń gun jíwagọ̀ tẹ wá ló ní gbìyànjú irú gbìyànjú olórí ibú wo ni wọ́n ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ fún ni wọ́n ṣiṣẹ́ rẹ̀ lẹ̀ fún ni ọmọ tí wọ́n bàbá wa gba mọ́lẹ́gbẹ́ yìí bá bí Ọlọ́run ní ṣe lónìí ìrànú báyọ̀ kó ṣe ìrànú tó ayé orí yóò sì yọnu ayé ẹ̀ yóò ṣe mọ ní ọmọ àmọ́ nǹkan ẹyọkan yìí tó bá ti ní tó bá ti ṣẹlẹ̀ nínú ayé rẹ tó bí fàsẹ́yìn fún wọn àbọ̀ṣẹlẹ̀ sàn tó bí ọ tó sọ ọ́ dẹni tí wọ́n lọ wájú ìwọ lè dìlíìtì ẹ̀. Yí padà lórí ẹ. àga iwájú ọ̀tán àfijọ́ tá a bá mọjọ́ tí ibi sánmà àti ilẹ̀ bá fẹ̀dé lókù. ọ̀rọ̀ tí ò da ni iwájú ti kún iwájú òkun bẹ́ẹ̀nu àwọn èèyàn tó ti dèèyàn káwà tó lọ kéw a sì dèèyàn bá wọn nù ni wọ́n tún wò wá lọ́kàn tó bá kún kọ̀yà kárí ibi jókòó àga iwájú wo ló kún ọ̀rọ̀ tí ò da ọ̀rọ̀ sọ yẹn dọ̀lẹ́ kí ló kún sáfù wájú ọ̀tán níjọ́ abá mọ bíi sánmà àti ilẹ̀ bá gùn dé ní sáfù wájú tán níjọ́ tá a bá ti lè mọ ibi tó gùn dé kọ̀tán wọ́n yà fi ọ́ sí gun ara àjíní mọ́sálásí ni wájú wọn náà wà. bàbá Òjìbára ló jókòó tí a bá gba mọ́lẹ́gbẹ́ yìí kásìẹ̀ náà tó bí Òjìbára náà tóbi láti inú ilé wá bí sáfù wájú bá tán bàbá wọn ni wọ́n gbé bẹ́ẹ̀ wọn ò ní bí àwọn bẹ́ẹ̀ sáfù wájú ọ̀tán ni sáfù wájú ọ̀tán ló máa wà dẹ́kọ̀ mọ́láwá tá a wà nínú Ọ̀yọ́ ni kì í ṣe Ìbàdàn fa fún ẹ̀kọ́ yàtọ̀ tó sún mẹ́kọ̀ àwa tá a wà lọ́yọ̀ táyé kó wá patronize wa onísáfù wájú tán àmọ́ nǹkan ẹyọ kan yìí tó ọba ti ní má ti dùnnú páyé rẹ̀ ń dùn o torí tó ọba láàárọ̀ tó dùn tó lọ́sàn tó dùn òní lálẹ́ o nǹkan ẹyọ kan náà mo fẹ́ kà Al-Qur'anul Karim wọ́n ní àmúyá ṣubú náà nọ́ọ̀sà aláàmánì Atahumullahu min fadlihi. Yasuduna an-nasa ala ma atahumullahu min fadlihi. Wọ́n ní ká báyé dé yìí lọ́wọ́ bóyá kálímọ́tò àjíṣà gbìyànjú ó fáyà kan kún gbogbo ìgbà náà kọ́ lọ́mọ mú lámbà lẹ̀. Àwọn èèyàn ti mọ kí ó sì ti yé wọn ó ti bí ìkàlà. Ala man atahumullahu min fadlihi. فقد آتينا على إبراهيم الكتاب والحكمة وآتيناه ملكا عظيما. oníwà ni ń pa èyí náà tó fìyàn ládìílà pásásí ń bẹ eléyìí náà tó ládìílà ẹyọ kan náà sì ládìílà kì í pọ̀ ọfẹ pọ̀ náà ní dá wàhálà alẹ́ lọ́nláìn èmi náà rí sóò ti rí kan àmì pásásí ń bẹ náà nù ọlọ́ni àmọ́ يصدون الناس على ما آتاهم الله من فضله. ọlọ́ni kí ni tó fẹ́ máa bínú sí lára ń tọ́jà wípé àwọn ọlọ́run la pín fún yàn nígbà tá a pín fún nǹkan náà òun náà mọ̀ kí ló dé tó fẹ́ máa bínú sí kò sẹ́nìkan kò sí waste product nínú iṣẹ́ ọlọ́run inú iṣẹ́ ẹ̀dá láti rí waste product kò sí waste product nínú iṣẹ́ ọlọ́run tó bá fẹ́ mọ̀ sùkúù kan bẹ lọ́yọ̀ọ́ Federal College of Education ni wọ́n ń pè é special ẹgbẹ́ ilé mi gangan lọ́wọ́ gbogbo ẹni tá àrùn kó waste bí 20 ọdún sísìn gbogbo wọn ní ẹ ti wúlò ń bẹ̀ nígbà wọn fún wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n fi wúlò láwọn tí wọ́n gan ò lè tọrọ wọn kó bí wọn ni wọ́n dẹni tí wọ́n ń pè ní doctor afọ́jú dìdìrín adití ọlọ́run jẹ́wọ́ wípé èmi ọlọ́run ò ní waste product
ìtọ́ fi pàtàkì inú ayé lónìí ọlọ́run ní kí ló fẹ́ máa bínú sí nípa tẹ́lẹ̀ ọlọ́run fún yẹn. ọlọ́run ní balẹ̀ ní tẹ́ fún ní tiẹ̀. àdínà àlùkùránì nù pé kò sẹ́nìkan nínú ayé tó wá tá a wà ń bẹ̀ yìí tọ́lọ́run fún ní tí ó fi dèèyàn. àwọn tó máa wádìí bẹ́yìn ó ti dèèyàn ní kọ́ lọ bá ọ yàtọ̀ síra wọn àfa àkọ́mọ kí ó yàtọ̀ sóhun wà sí àmọ́ rọrùn fún àkọ́mọ kí kó dó wà sí kọ̀ọ̀rọ̀rùn fẹ́ni tí èsè oníwàásí tó lóun ọkọ̀ mọ́ kí ó yọ̀ mọ́ rìn kí díẹ̀ náà ni. àfa àkọ́mọ kí ó yàtọ̀ sí oúnjẹ́làbí àmọ́ rọrùn fún oníjàlàbí kó dákọ́ mọ́ kí ó. torí gbogbo ẹni tí ó bá ti lè sọ̀rọ̀ nínú ilé kó dowó bọ́ bá sọ̀rọ̀ nǹkan yóò dábùkù. tó bá sọ̀rọ̀ níta yóò di àbùkù. ọlọ́run kò sẹ́ni náà fún ní tí ó fi dé èèyàn ìtọ́lọ̀ ń tọ́jú sí ọlá kò ní fi hàn ìwọ lọ́ọ́ wádìí rẹ̀ jáde ìtọ́lọ̀ ń fún kàrámà lọ́ọ́ wádìí jáde yìí tó bá tọ ọ̀nà mi ò lè rówó ṣùgbọ́n kò ní yẹ. ayé àkùrẹ́ àlọ́nà wọ́n pẹ́ tó bá mú tó bá fún yàn 20,000 lórí àga wọ́n ní àwọn gbọ́n tó fẹ́ wí ni. 20,000 lórí àga táwọn èèyàn sì pọ̀ tó báyìí. afẹ́ gbọ́n tó fẹ́ wí ni ẹ wí kìí sọ owó mọ́ mu pure water. ayé ẹlẹ́ẹ̀kejì anabi Muhammad anabi wa ni yakum wàlà asada kí ni nǹkan ẹyọ kan tí mo ń wí tí mo sọ pé o lè sọ ọdẹni tí ò ní jèrè láyé òun náà ni kéèta. kí ni wọ́n wá ń pè ní kéèta òun náà ni atatamanna sawala ní ìwọ̀tí kéèta òun náà ni kó o rí nǹkan kan tó lọ́n fi pàtàkì ẹnì kejì rẹ lára rẹ̀ kó o sì máa wo bí pọ́lọ̀ nǹkan ló fi sí la. yakum wàlà asada. Alá àbòsí ni ṣé kàrámọ̀ bá pàdé lára bàbá amọ́lẹ́gbẹ́ ló fi nà já. Bẹ́ẹ̀ bá jókòó ti àfa alábòsí báyìí òun kò ní pọ́lítì la tó bá bá ṣe ń jò ní ọmọ apá. Bẹ́ẹ̀ bá jókòó ti ọ̀gá alábòsí báyìí òun kò lẹ́bùn tó bá bá ṣe ń ga lọ́mọ lọlẹ̀ nítorí fi mú télọ̀ téèyàn ní ṣe tẹ́lẹ̀ wà lìjẹ́ náà. Tí ò sínú tọ́lọ̀ ń béèrè iṣẹ́ tó fi jẹun láyé tó sì gbé sọ wá láti ilé tó lọ́mọ ọmọ sọ́pọ̀ sọ́ọ̀bù. Títẹ́lọ̀ ké sọ wá láti ilé ọwá náà mọ́ máa sọ́pọ̀ ní sọ́ọ̀bù pé báwo ni wọ́n náà ti yára dèèyàn ṣé ni ò ní jọ máa fún àtọ́jú tó máa dèèyàn lọ́tí òní kó sábẹ́ tẹ́ Ọlọ́run sì mọ gbogbo tó ní dáadé fi dèèyàn iná lọ́mọ rí ọmọ bó ti ń lò tó fi lóhùn. tọ́rọ̀ tí ì ṣe wíìlì náà fún dé lọ èègbọ́n èmi yóò lè wá dọ́dọ̀ tí wàá lè sọ fún pé bó ti rí ni bàbá rẹ náà lọ sọ adúbá ti rí ni. wọ́n sunkún wá ó ní ẹ ṣàánú mi ẹ̀yin náà bàbá wa pé wọ́n kó alẹ́ ọlọ́wọ́ wọn ò kọ́lé alọ́ o wọn ò kọ́lé alọ́ o wọ́n gbọ́dọ̀ bàbá rẹ kọjá ni wọ́n dẹ̀ ṣàbòsí mi bí mo ti rí yìí mo rìn kí wá ní. wẹ́ni bàbá rẹ kọ́lé ọlọ́lọ́ tọ́ ọ bá ti rí ọ̀nà ìjà tọ́ ọ bá ti rí ọ̀nà ìdí mùrídìí ẹ̀kejì nu ìsàbùrú mbẹ́. Iyyakum wal hasada. Iyyakum wal hasada. ẹ jìnnà sí kéèta wọ́n ní kí ló dé Muhammad wọ́n ní wa innal hasada ya'kulul hasanat. gbogbo dáadáa tí yẹn bá rí kíyàn ṣe láyé báyìí òun kó tóbi tó kéèta ó jẹ dáadáa yẹn títí kama ta'kulun nar al-hataba. gẹ́gẹ́ bí iná ṣe máa ń jẹ ìṣẹ́pẹ́ igi àtàtà àfi ní rígi mọ́tà tó nílé ìlú. Allahu akbar. kò sí nǹkan sọ̀wọ́ náà dẹni tí èlẹ́yìn bí yẹn bá ti pọ̀ ní kéèta bí ìjì lọ́rọ̀ rí ó rí kò ní lẹ́yìn wọ́n ní ewu ní gbẹ̀yìn náà nǹkan rí wà lérú ṣé nǹkan rí ni ṣé ewu ṣe gbomi kaná bíná bá kú àfẹ́ bojú orí ibu nánú tíná bá kú sọ́ọ̀kì lọ́yẹ kó fi bojú sọ́ọ̀kì èèyàn kí ni ìdí eléyìí wọn náà jìnnà sí kéèta tá à ń wí yìí awwalu ma'siyatin ushiya Allahu bihi fi sama. àkọ́kọ́ táwọn èèyàn ṣe dolórí ibú ní sámà. àkọ́kọ́ tẹ̀yà Ọlọ́run ṣe dolórí ibú ní sámà kéèta ni. má kéwú má MC ti dúró tì mí alápọ̀nlé sì ni wọn ò fi jí kan alábùkù. àwọn tó burú náà ní káwa náà wá lọ́tọ̀ yọ ká lọ 2 minutes ká gbé máìkì lẹ̀ tí bá ń sunkún ọ̀rọ̀ kan nìkan lágbàdé bí. àwọn ẹ̀dùnmá síyà tí ń síyà bíi fi sàmà àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe tó bí Ọlọ́run ní sámà wọn náà ní kéta ta ló ṣe òun náà ní ṣètàn ó bínú bọ́lọ̀ ti ṣe Ádámà Ọlọ́run ní fún kó ṣe bẹ́ẹ̀ ó ní tètè kú àmọ́ òní lẹ́yìn rẹ̀. àwọn ẹ̀dùnmá síyà tí ń filẹ̀ àárín yìí àkọ́kọ́ ìyapọ̀ Ọlọ́run tó ṣe lórí ilẹ̀
òun náà ni kéta òun náà ni kọ́bílà lè hábílà ọlọ́run ní fún pé bínú kejì rẹ̀ ó kọrin òní dáa gbogbo ẹni tí ó bá ní kéta oníkéta lè lówó ó lè kọ́lé ńlá ó lè ra mọ́tò ó lè ní kò sí tí ó lè ní ó lè jọ wá lójú olórí ikú tí ò lọ chọ́ọ̀chì kò lọ mọ́sálásí kódà kò ní babaláwo onílàdí pọ̀ tọ́jọ́ mọ yíbo òun náà ní gbogbo nǹkan. Dọ̀ílé àsúdà wà máa yẹ̀rù mọ́ mi kò sí mo tí yàn lé ní báyà kó lè dọ́là mú làákà ìlú òní ẹni tí ò lọ́lọ́sọ náà ní. Ọlọ́run ní kí ló lé ní kó lè dà wá láàmú bó o bá ti lọ́lọ́ gbogbo tó o bá rí oní o sì ṣe ìyáṣà lọ́wọ́ ni ìyá pàdé lálùkì àmọ́ káwé ni tí ó rà á ti gàngàn. Allahu akbar. Kí ni ìdí eléyìí ṣé ó karama ẹ máa gbọ́ àwọ̀ ṣàdúrà wọ́n rán àwọn alátọ̀yọ́ ni alhamdulilayi lónìí inú lisanu olú tèmi náà lèyàn wà àbùkù ní kò sì fẹ́ dákọ̀ aláàfin kó tún fi ọ̀fọ̀ ọ̀yọ́ sí ìlú wo ni wọ́n ti ń jẹ aláàfin tẹ́lẹ̀ tó pé méjì ni èwo làbùrọ̀ ọ̀fọ̀ ọ̀yọ́ aláàfin jẹ́ èwo làbùrọ̀ ọ̀fọ̀ ọ̀yọ́ ọjọ́ tí wọ́n kọ́ láti àwọn tó kọ́ ní ètò nǹkan ni ṣé karama eléyìí dá báyìí ọlọ́run wọlé agbára tọ́lọ́run fi ń jẹ ọlọ́run tí ò fẹ́ ẹnì kankan tẹ́nìkan ò sì ní ìmọ̀ta yóò fi tán ọlọ́run ní dáyé padà sẹ́yìn. Àmín. ẹ dákun ẹ bá ń ṣe àmín náà fún wọn. Àmín. àwọn ọmọ ìjọ yóò ṣe àmín. Àmín. ọlọ́run wọlé agbára tán ọlọ́run fi ń jí ọlọ́run tí ò fi ẹnì kankan tẹ́nìkan kò sì mọ́ ọlọ́run ní sọ yín dẹni àná. Àmín. ọlọ́run tóbi Muhammad nínú ẹ wá máa bá sọ pé lẹ́ ó máa wá títí láéláé lẹ́ ó máa wá títí láéláé nínú ọlá pẹ̀lú dẹ̀ra.